yín tẹ́ fi mọ́ rí bẹ̀ kí n tiẹ̀ sí bórí ẹ pé mò ń bọ́ sọ̀rọ̀. so ní prison experience. èmi ò ní ìwọ tó o ti ní náà lọ́ọ́ padà lọ sí farabalẹ̀ èmi mọ̀ pọ̀ ọgọ́ so nígbà tẹ́mi ti bẹ̀rẹ̀ fíìmù ìyá rẹ̀ mú ọfọ kọ́ta yóò lè tí ì dàgbà o tó pín gbà náà wọ́n mọ̀ tọ̀ lé ni. lákùnṣe bó o ṣe wá mú rẹ̀ sórí pọ̀ ń pọlọ́pàá lẹ́kùn ni ṣé àwọn DPO gan sóhun òrí ọlọ́fíìsì ni ìwọ tó o ti tán tó orun tasọ yìí ṣé ọ̀rọ̀ ayọ̀nù lọ sọ ni ṣé ẹ̀sìn sẹ́sálárì fún ẹ̀wà mọ́sípẹ́tọ̀ wọn wẹ́kùn wo sọlọ́pàá máa nírun gbọ̀n mo rí ọ lè rí ni o sì kúrò lọ́fíìsì ọ̀gbá pólíìsì ni bó bá ti wá kúrò lọ́gbà tí ẹ̀ ti ń wo wèrè tán ọ wà padà sọ́gbà Agége ibẹ̀ lọ́wọ́ padà ṣàyé gbọ́dọ̀ bó ṣe wà yìí àárọ̀ rẹ̀ ti rọ ọ̀sán alẹ́ rẹ̀ tó ti fẹ́ lẹ̀ àwọn ọlọ́pàá tí ń gbà tó pé àwọn àtìgbà ní sísẹ́mù ò ní ṣe tírénì fún lákùn o níbo ni o ti lọ kọ́lẹ́jì tó ti lọ léráyè rẹ̀ college of police mo lọ ṣé tí la lọ ní àbítẹ́kù ọ̀ lọ bì kankan wọ́n kàn gbọ́ ni olùsí onírun takò kò yóò kó àbúrò fún rẹ̀ ẹjọ sá Mr. Actor ṣé mi nìkan ni mo lè bú yìí ni àbẹ́mi àtàwọn ará àdúgbò. ẹ jọ pé family yìí tí ìbẹ̀rẹ̀ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá pé kí n sáré fi bú ọ. ẹ má wọrí mi mú yín mọ́ ẹ má lọ. èbú wa ń gbé mi bí agro ni wọ́n fẹ́ bú ọ dáadáa ni sórí bójú rẹ ṣe rí bí ilẹ̀ mi tó wá ṣe yín bí ìsàlẹ̀ gànà tó jò ti pa wo bó ṣe rí bí àbíkú. a ní ọkọ sí lọ. orí ìṣẹ́ tó bá tún fọ́ gbá kí ilẹ̀ kan yọ̀ mọ́ náà ni wo èjìká rẹ̀ bí áńgà tí ọ̀dà mọ́ o lò sí rọ́bà tó fi ṣe ṣòkòtò oníranù ọlọ́pàá ayẹyẹ ọlọ́pàá òsì ọlọ́pàá pẹ̀lẹ́pẹ̀lẹ́ onírúurú bí àbíkú ọmọ. sẹ́nu tí yín tó fẹ̀ bí pátó lóṣù ìkọlà ń sọ kì í ṣe yín tó kún polybag táwọn yín dàbí takọ ọmọ ìlú yìí o gbogbo ètò yín pọ̀npọ̀n bí ẹlẹ́dẹ̀ tó dókó pín ó yàtọ̀ síra pápápá gbogbo fíńgà yín bí ẹni tán kàn yín má gbélébù láìsí Jésù ọrùn yín tó wà kìbí gbogbo yín kọ́là ń sọ ń pẹ́ yìí o sẹ́nu tàwa wà fi ń sọ níbi pé kò sí nǹkan kan gbogbo ọrùn yín bí mọ̀ọ́nù tó kú sí gàfúlà tó dàbí ẹni tó lu mọ́gùn gbogbo yín kọ́là ń sọ dáàdì sẹ́nu tàwa àwa fi mọ́ rọ́lọ́fù sí àìbọ̀n dáàdì ẹ jẹ́ kí n gist yín tẹ́nì kan bá wà ní street lásán tó bá ní ìdí ẹnu tó bá fà àwọn máa fún wọn lẹ́nu bẹ́ẹ̀ mo sọ àwọn lẹ́nu dáàdì ẹ bọ́ lẹ́nu ọ̀pọ̀ tí ò sí epo ń bẹ̀ èmi ní ẹnu gidi kì í ṣerú ẹnu tí ń tó kàn láàlẹ́ bí ìgbà tí ẹran dán kúkú yìí. akérèsọ ló gbàgbọ́ orílẹ̀ èdè Tẹ́míkẹ́ Abíọ́lá mi rò pé nǹkan tí mo ṣe ti mú yín kẹwàá ń gbà bí kẹ máa bínú dáàdì ẹ má bínú tí a pẹ́ sí bínú. This is playing. yo ẹnu tèmi ò dàbí kùkù tán káàdì ẹ̀ sí o ẹnu mi dáa débi pé kò dẹ̀ sún sẹ́yìn bí ọjà ẹni tó fẹ́ tú ẹnu mi kì í ṣe pé màá máa rìn ìṣiṣẹ́ máa bo fìlà tó pé táàṣì ti pọ̀ jù ń bẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó ń wọṣọ àparò tó ipa aṣọ kan náà wò tó máa ń pọ́n yanyan ṣé bẹ́ẹ̀ ṣe ń wà wáì bẹ́ẹ̀ ṣe ń wo èmi fúnra mi ẹni tí ẹlẹ́ọ̀fù ṣàwọn lè fẹ́ mo bú ẹnìkan jọba ẹyẹ fún dáàdì ó dẹ̀ kú fún alára yẹn ó kọ́ mi society ni straight ìjọba tún fún mi lẹ́bùn pé mo try tó iṣẹ́ tí mò ń ṣe ni bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ useless gan ẹ̀rọ ọmọ bí o torí pé kí ni ọ̀rọ̀ yẹn kọ́ lásán mo sọ fún òde fọ́ ni pípa pọ́bìnrin lẹ́yìn gan bẹ́ẹ̀ ṣe wà tẹ́ dàbí àpò ẹ̀wà yìí. ìfàsí mi mọ̀ gbà mí. kí ló tẹ àpò lẹ ṣe rí tẹ níbi kí ni sùn gẹ́gẹ́ yìí jẹ́ n sọ reality fún yín ọlọ́run tó dé mi àti ń gbọ́ tí n bá sọ lẹ́yọ̀ kan báyìí kó bá ẹ máa gba abẹ́rẹ́ ṣùgbọ́n mi ò kàn fẹ́ ògidì omi akọ ẹlẹ́dẹ̀ àbọ̀ránú tẹ̀ kan pọ̀pọ̀ yàbí kí ló ń dùn iṣẹ́ tí mo ṣe sórí pé mi fẹ́ máa bú yín púpọ̀ torí ẹja náà mi ni ṣé rí mo yín tó dàbí blọọkù oníhùn yẹn kì í ṣe pé kì í ṣàná mi ni tó máa gbéṣẹ́ fún mi dáàdì ẹ má bá mi gbaṣẹ́ o àwọn ọ̀rẹ́ tó bá wà ní bóyá bí aṣọ rọ ẹ pè wọ́n fún mi ó máa kọ̀wé lẹ̀ kò ní ṣe president Nàìjíríà mọ́ ni ṣe ti gbé bá mi káwọn èrò wá ṣe ti gbọ́ ṣùgbọ́n mo like yín dáàdì and don't stress yourself daddy thank you God bless you God be with you thank you sir mo ti ṣe introduction ṣe tí mo ń ṣe ni ó ní mo fi ń feed gbogbo family mi thank you have a nice time daddy. orí yín ti burú ẹ ti ṣí èrè yóò bá tẹ̀ wá ń sọ̀rọ̀ ọmọ dùn mí fún wọ o ìwọ tó ti ṣí ra dáadáa yìí sórí wọ ìyá mi rí orí ọtọ o ẹ̀yin ọmọ òsì ọmọ ìbànújẹ́ dáadáa òfò yìí. mọ́mí ò sẹ́ni ìyá àti ẹ̀ ń kọ́ sani ìyá àtẹ̀gbẹ́nu tiẹ̀ sọ̀hún ìyá gidi wo ló bí ọ sẹ́wọ̀n níyà ni ìyá àbèjì òfò sẹ́wọ̀n àbèjì ìdè ni àwọn àbèjì orí burúkú àwọn àbèjì. onéèní bèjì oní. èmi kọ́ ní bèjì ìdè òsè Mubarak kẹ́hìndé lè mí jẹ́ o. kẹ́hìn abájọ tẹ́ pé wájú lọ gbàdé ni Mubarak àwọn Mubarak gidi mẹ́ Mubarak ti mú ọmọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ wèrè lọ́yà ṣé Mubarak gidi wà Mubarak tiẹ̀ yìí. eléyìí náà ya wèrè ṣùgbọ́n wèrè ya. ẹ já wèrè ni ẹ wo ẹni tó ní awádọ yìí gẹ́gẹ́ lélẹ òní ẹ fèsì. gbẹnu sọhùn òpònú ọmọ kí ló dé tó ọmọ náà òkú ọmọ tí èèmọ náà àwọn àbẹjì òfò owó rè gbẹnu sọhùn olórí burúkú làkọ̀bí ìyá rẹ̀ bẹ́ẹ̀ni àwọn fọwọ́ gẹ̀yìn rẹ̀ náà ẹ mọ̀ rí burúkú àti ìyá yín sọ́dún ìyá yín ja wèrè ni ọ̀nà nínú abiyamọ ewo ṣe nǹkan oṣù ẹ̀yin méjèèjì dànù ni wọ́n tó pé ń jẹ́ sí ìyá yín ni ó ewo fi yín bọ iye mọ́jà ni èmi ẹlẹ́bí mọ̀ òfo wẹ́nu rẹ̀ ṣeré wà rẹ̀ sílẹ̀ mọ́lẹ́bí ti màálù kódà kankan wo múre ó ṣe máa gbéra nù bí òbúkọ tí ó gùn ya rẹ̀ olójú ẹ̀ ń fi bíléèdì wọn wá Kẹ́hìndé ní ìwọ Kẹ́hìndé ó sì àwọn àbẹ́jì ìdè bẹ́ẹ̀jì ìbàní. kú ni ẹ wò olùbàtẹ̀ wá sọ sílé ẹjọ́ olórí gbogbo lanú lẹ̀bi apá kọlọkọlọ ní ìtì ìbọn o àbọ̀ nǹkan lè múra bí etí ẹ fún lépè alájọbí mo rò pé àgbo kan fún ọ lépè àbẹ́kìsà lọ́wọ́ àyè ti somi gbé sọ́kọ lélẹ́ yàbọ̀ kan tí wọ́n ti yà mí orí rẹ̀ mọ̀ burú wákìlì ó ṣe bí ìdán ọmọ ni àbúrò kí ààrẹ máa tẹ ewédú lápúrọ̀ ebi yọ̀ mí lọ́rọ̀ kan jẹ̀ta tó fi wá rán sí ọwọ́ àwọ̀ nígbà mo ní tó ti wọ ní kàbí ẹ̀tẹ́ ìṣe kúrò lágbo ìjọba ẹ̀wọ̀n mo ìpàyè rẹ̀ ti bàjẹ́ abẹ́rùgbọ́ rẹ̀ sàṣẹ́lẹ̀ bí èsì fi ṣe búrọ̀sì aláàgó ọmọ rẹ̀ ọ́ o wọ́n tó pé òfin mi kan dá ọ yàjájò rírà jẹ sẹ́ẹ̀rẹ́ yìí orí ti yín ti dàrú mọ́mọ́ dédé o gbọ́dọ̀ ní boyfriend mi oníranú wá fi mọ́tò yọ̀ mí bí ọ ẹ jọ sẹ̀sìn lónìí ni kéèyàn rẹ̀ express bá kó sọ pé
ọ̀nà ò lè gbàbẹ̀ ṣé kọ́nà gidi ò ní gbanú ayé rẹ̀ àbí èsè bẹ́ẹ̀ sọ wá ní mọ́tò ìlónìí kò jọ pẹ̀ sí ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ má wọrí mi ò nídìí olùsọmọ ẹ má sọmọ. ẹ bí wọn fẹ́ gbólùsọ ọ̀rẹ́ mi ní 500 naira ọ̀rọ̀ ayé rẹ̀ ọ̀pariwo nǹkan kan mo bí ó wà kìlí mọ́ ọmọ délédélé o àbí èsè bẹ́ẹ̀ àbẹ́bàrẹ̀ kó ló ṣe máàmù tí ọkú sórí mi ń bàrì mọ́ ọmọdé kì í ọwọ́ à ń gbélé ìkàkíwọ́ náà orí nǹkan ó ti já lẹ́sẹ̀ ọ̀ṣọ́ ààrẹ dolóṣù àdúgbò àbí wọ́n kọ́ ọmọ yìí ológì olórí burúkú fẹ́ra àwọn ìyá rẹ̀ tí mọ́ kiri ògì àdúgbò gidi ẹ̀ lè gbé bẹ́ẹ̀rì ẹ káàárọ̀ ológì ìdè ìyá rẹ̀ ń tọka àbò ó tún tọ ọkà bàbà funfun tó kó kì ìyá rẹ̀ jọ kẹwẹ́ ẹ̀ lè tà tán àbí kọ́ lọ páàkì ara yìí olórí burúkú kó tún lè búra òun tó sàn lẹ̀ wo jẹ́ máa bọ́ ọ̀ṣọ́ tí jésù èdè. no ẹjọ mo fọlọ́run bá bẹ̀ ẹ́ omi nídìí mọ́. dákun ṣé wọn ló ní mọ́tò ìyàbọ̀ fi ránṣẹ́. kan ẹ máa tó sẹ pé ok méjèèjì. méjèèjì ọmọ yìí ológì ṣé àfi ránṣẹ́ àbí wọ́n ló ní. wọ́n fi rán mi sẹ́. ìmọ̀sán yọ̀mí ló fi ránṣẹ́ ọmọ ọdún mẹ́jọ ló fi jọ ọmọ òun lọ onímọ̀ bá fọ́tún máa fọ pátá ilé ẹ̀yọ̀mí wọ́n rẹ̀ lọ́ lónìí olómọ rú búlọ́ọ̀kù yóò rẹ̀ rùkú àbáyẹ rẹ̀ rùkú ni ọ̀rẹ́ ìkórè mọ́bàdì wọ́n tún kó búlọ́ọ̀kù lórí bàbá yìí lọ́rùn olórí burúkú olòṣìwé eyín rẹ̀ eyín ni wọ́n wà pọ́n bí orógùn àtàrò olórí burúkú eléyìn òsì.